Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. wọ́n tún ń parọ́ wọn láti kú fún mi lówó Àtíkù tó bá fún mi lówó tó bá lè bọ́ta wọ́n bá gbọ́ Yorùbá wọ́n tú ọ fún àwọn tó gbọ́ Yorùbá sọ fún Láúsá tí ń bá Àtíkù ní kọ́lọ̀ ń bè lọ mi tó bá jẹ́ pé Àtíkù fún mi lówó tàbọ́ bá fọwọ́ rán yẹn sí mi gan kọ̀rọ̀ tÁtíkù ọba ẹ jáde kó ṣe fídíò yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó tó ẹ bá Àtíkù fún mi lówó tÁtíkù ọba lè sọ tàbí kọ́ rán ẹ̀kọ́ bá sọ jáde pé mo fún gbòó lówó yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó lọ́wọ́ Àtíkù kankan tí ń bá dẹ̀ gbowó lọ́wọ́ Àtíkù tàbí mo ti ẹ̀ gbowó kì í s'Àtíkù nìkan gan ká ní mo ti ẹ̀ lọ gbowó lọ́wọ́ olóṣèlú kan ipe gbà Sunday mo sọ̀rọ̀ lórí Yorùbá nìṣẹ́ mo lọ sápamọ́ tí mi ń bá sọ kọ́lọ̀ dọ̀rọ̀ mi rú láyé èmi ò gbowó lọ́wọ́ olóṣèlú kankan àwọn èèyàn mi nǹkan ń bẹ tí wọ́n jẹ́ èèyàn ńlá tí wọ́n fún mi ní support lábẹ́lẹ̀ tí wọ́n fún mi ní nǹkan tó yẹ gbà 500,000 gbà 1 million mo fi ràn lọ́wọ́ wọn bẹ́tò lọ wọ́n bẹ táwọn Yorùbá ọmọ tí wọ́n lè jọmọ Yorùbá àtàtà àwọn yẹn là ń bá ṣe so fún díẹ̀ yìí mo rọ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹjẹ́ àṣẹra wa lọ́kàn bí tí nǹkan dédó Yorùbá ti lọ already no going back. kéde yẹn máa wé àbà màálù àti màálù ìṣọ̀kan ọmọ Yorùbá TV ni o. lákọ 20 January 2021 ẹ lọ document ẹ. Kọ́lá kí ló ṣe ẹ́? Ọmọ bó ṣe ń sáré tó lọ ẹ̀. ó confuse wọn ni. Tó bá ṣe wọ̀ máa lọ fàájà sẹ́nu géètì mi ní jẹ́ kó jáde lẹ́nu géètì. Ọlọ́run àrẹsẹ̀ pa ní géèmù yìí o. ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ mo sọ ẹ mọ̀ sí ààrẹ o. ẹ mọ̀ ẹ tí sí ààrẹ. tẹ́ bá dé ẹ káàbọ̀. káwọn báyìí sọmọ Nàìjíríà kẹ kúkú gba Fúlàní sí gbogbo ilẹ̀ Yorùbá káwọn bẹ̀rẹ̀ lọ èyí olórí ibú àgbàyà òfò táyé dé bàjẹ́ ẹ ní sí oríire àṣẹ ẹ wá ń fi Fúlàní rọ mi lórí ilẹ̀ bàbá mi kò ní dá fáwọn tó ní. ìpàdé olórí burúkú ayé sẹ́ Fúlàní lórí ìbò fún yín olórí ẹgbàá gbé pàtó yẹ ẹ ń gbé mi kiri kí mo bá ń ṣe wàhálà lórí ìbò kẹfẹ́ sí gómìnà ẹ wá ń tírẹ́tì mi èmi ẹ tírẹ́tì mi èmi ò tí wà fẹ́ tírẹ́tì mi ó bàtẹ́ bá kó gbogbo sọ́jà yín tẹ́lẹ̀ ń kó bọ̀ ẹ tán bá délé mi tẹ kọ́lọ́pàá yín tó wá ká mi mọ́lé ikú kúkú ònulé mo tó gbà pálágbára ni orí ti bu ó dijọ́ Friday tó bá dẹ̀ ti dijọ́ Friday ẹni kẹ́ lọ jẹ mọ́gàjì lágboolé Fúlàní tí ń pààyàn nílẹ̀ Yorùbá ẹni kẹ́ lọ jẹ mọ́gàjì mẹ́ orí yẹn bu. tí wọn ò rí jẹ lágboolé wọn Mọ́gàjí ń Fúlàní. ọgá ìdáhùn rí jẹ lágboolé wọn. kí ló dé ẹ rọra. adájọ́ tàn ní àárẹ̀ sọ fún wa. Ẹ̀ta wọn pẹ́ wò. báyà lọ́mọ ogun báyà lọ́mọ ogun. bóyá gbòó nìkan ní bí àgbo ilẹ̀ Yorùbá ni a rí. wọ́n ti já lágbọ̀n. 1.7. What's your next?
ẹ mọ̀ sí ààrẹ ta ló máa sọ bẹ́ẹ̀ ní rédíò station kan ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ ó gbé o. Hello. ẹ bá gbá tébù ni. Hello. Ẹ fẹ́ gba tébù. wíìrì ẹ bá gbá tébù lórí fóònù. Ẹ gba tébù. Ẹ fẹ́ gba tébù ni. Ọ̀rọ̀ tó wà pé nọ́mbà. Ọmọ òkè ògbò ní apọ́yẹ́ ìyàwó lọ rí ọ̀rọ̀ yẹn lọ. Nígbà tá a bá ń lọ bí lọ lé lẹ́yìn òbí ìgbà. Púpọ̀ tì rí. Ojú wa lálá fẹ́ lọ. Bóyá wà kí a máa lọ lé mọ́. Àbá ń lọ London bí ẹ̀fọn Abíjà. Mo fẹ́ lọ yìí rí. Ah. A ní complain. Ó wà lè kí sàdé ìgbowó lẹ́yìn yóò táàgì. A ní mọ́níjà ní jẹ́ bí kékeré wá fẹ́. From where? From where? From JSS office. ó pọ̀. Ìyàwó bẹ́ẹ̀ lọ́nà àwọn olówó sọ fún náà. Àwọn náà tí ètò èèyàn pa ń jẹ lẹ́yìn jẹ́ sẹ́sẹ́ ní. Ìwọ máa gba báàtì lórí. Eléré ibú aléré tí ń ṣe dóńgbò sà ẹgbẹ́ yìí. Yóò rí pé kèsì ní ilé wa lára. Ọ̀rì. Ilé ẹnìkan ló sá lọ. Àwọn olówó ti ẹ̀ lábọ̀. Ìṣọ̀kan ọmọ Yorùbá TV. Wọ́n ní bàbá ọmọ ìgbà físà Ghana o. Fisa Buhari. Má lọ́rọ̀ yìí nínú kọ́mẹ́ntì. No, mi lè rí comment by for now. Gbogbo àwa ọmọ onílé ìlú Ìgbòho àti ìlẹ́yìn. Gbogbo ọmọ onílẹ̀ náà fẹ́ kọ́. Wọ́n di méjì lọ ìwọ́ lọ.
kí ló dé. ògbé ayé lórí bàbá mi o. ó ti àtó ògbé àgbáyé lórí. state winning. ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.